Aláròyé máa wí o. Kò jọ pé Òjó yìí kò ní ṣẹ̀wọ̀n o, orí òkú gbígbẹ ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́ lọ́sùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ọkùnrin ẹni ogójì ọdún kan Ògúnṣọlá Òjó lórí ẹ̀sùn wípé òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ wú orí òkú kan nílùú Ọ̀bà-Ilé níjọba ìbílẹ̀ Ọlọ́rundá nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn méjì yòókù tí ọwọ́ bà pẹ̀lú Òjó ni Ayélọ́jà Lateef ẹni ogójì ọdún àti Azeez Rasheed tó ń jẹ́ ẹni 50 ọdún nígbà tí wọ́n sì ń wá Kúnlé Fatai tó ti júbà ìhòòrò báyìí. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí fi síta ló ti ní ọkùnrin kan ló lọ́ọ́ fi tó àwọn ọlọ́pàá ìlú Ọ̀bà-Ilé létí láago 8 àárọ̀ ọjọ́ 17 oṣù kẹfà ọdún yìí pé òun rí abàmì ìṣẹ̀lẹ̀ níbi sàárè ẹ̀gbọ́n òun. Ó ní nígbà tí òun lọ síbi táwọn sin ẹ̀gbọ́n òun sí lágboolé àwọn lọ́jọ́ 15 oṣù kẹfà ọdún yìí ló ń rí wípé àwọn kan ti wú u tí wọ́n sì ti gé orí òkú náà lọ. Ọ̀jẹ̀lábí ṣàlàyé pé lọ́gán làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà, kò sì pẹ́ rárá tí ọwọ́ fi tẹ Ògúnṣọlá Òjó ẹni tó ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ nítorí àwọn pọ̀ lẹ́nu rẹ̀. Òjó ló mú wọn lọ sọ́dọ̀ Lateef àti Rasheed nígbà tí wọ́n sì fi máa dé ọ̀dọ̀ Fatai ó ti sá lọ. Nígbà tí àwọn ọlọ́pàá ń ṣàyẹ̀wò gbogbo agbègbè ilé tí Fatai ń gbé ni wọ́n rí orí òkú náà nínú ilé àkọ́kù kan tó wà níwájú ilé rẹ̀. Ọ̀jẹ̀lábí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé orí òkú yìí ni yóò jẹ́ síbíìtì ní kóòtù lásìkò ìgbẹ́jọ́. Bẹ́ẹ̀ ni ìwádìí sì ti bẹ̀rẹ̀ láti mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ náà àti láti mú Fatai níbikíbi tó bá sá lọ. Ó ní ní kété lẹ́yìn ìwádìí ni àwọn afurasí tí ọwọ́ tẹ̀ yìí yóò fojú balẹ̀ ẹjọ́ láti lọ sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrú ọwọ́. Iléeṣẹ́ ọlọ́pàá wá fi dá àwọn ará ìlú lójú pé orí ìdájọ́ òdodo làwọn yóò dúró lé lórí, bẹ́ẹ̀ ni àwọn kò ní já wọn kulẹ̀ nínú ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú àwọn. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.